Yeah. So lovers under. Lovers all over the world. Mama, 50-50 náà gbogbo ẹ̀. Ó yá. Àwọn our old ones, owó tí ẹ dá fún wọn la fẹ́ bẹ̀rẹ̀ sí ní máa share fún wọn. Owó tí ẹ dá fún àwọn mọ̀mọ́ yìí. Owó kan máa ń wú lọ́wọ́ ni. Bó kálukú bá gbà ń sìn tí wọ́n dà sórí iṣẹ́ wọn, mo mọ̀ pé iṣẹ́ wọn yóò lọ sókè. With 100,000 naira níbi tí Nàìjíríà dé dúró yìí, though ó ṣe díẹ̀, ṣùgbọ́n fẹ́ni tó bá mọ ohun tó ń ṣe with 100,000 wàá fi ṣe nǹkan kan. Ẹ̀yin màmá, mo kí yín kú oríire o. Nọ́mbà fún yín ní 100,000 yìí kí lẹ máa fi ṣe. Mi ìfẹ́ kẹ́ parọ́ kí lẹ fi ṣe. Ẹ dà sórí iṣẹ́ yìí. Ẹ ṣúọ̀ pa ẹ dà sórí iṣẹ́ yìí. Mi ìfẹ́ kẹ́ parọ́ o, ṣe ẹ dà sórí iṣẹ́ yìí. Owó rè o. Mo fẹ́ kẹ́ ẹ dà sórí iṣẹ́ yìí ni o. Ṣe ẹ ṣúọ̀ pa ẹ dà sórí iṣẹ́ yìí. This is because àwọn màmá yìí wọ́n lákàntì àti pé n tí wọ́n nílò rí ẹja kó fáwọn màmá yìí kí wọ́n lọ fi iṣẹ́ ẹlòmíràn ní ẹlẹ́ bá wọn sẹ́ndẹ̀ sákàntì ni ẹ bá tún sẹ́ndẹ̀ sákàntì gan-an àkáǹtì ẹ̀ tán bá lo ẹni lè lóhùn òrí bá lóhùn òrí ẹ bọ́ fẹ́jà ọmọ ni ọmọ mi lè ti yọ ń bẹ̀ pé kíní ẹ jẹ́ n kó fún wọn báyìí àbí ṣé kò dá bá ti fẹ́ kó fún yín báyìí ẹ sọ̀rọ̀ ó dá báyìí very good ẹni àkọ́kọ́ màmá yìí yọ kíní ẹsẹ̀ yín káwọn èèyàn rí màmá yìí wọ́n lẹ́sẹ̀ yọ́nà wọ́n lẹ́sẹ̀ bọ́ ṣe ń tu yẹn ok àwọn màmá yìí ò lẹ́sẹ̀ ẹ rí wọn lẹ́sẹ̀ ṣe ẹ má fẹsẹ̀ kan dìde ẹ wo màmá yìí ẹsẹ̀ kan ẹ jókòó ẹ pẹ̀lẹ́ ẹ̀yin lẹ́ni àkọ́kọ́ lẹ́ni màmá báwo nínú yín ṣe rí pẹ̀lú owó yìí inú mi dùn gan ẹ sọ̀rọ̀ dáadáa inú mi dùn gan pẹ̀lú ìrànlọ́wọ́ tá ẹ ṣe fún mi lágbára lọ́wọ́ Ọlọ́run yín ò ní dàrú àmín lórúkọ Jésù ìjọ yóò mọ gun òkè sí gbogbo àwọn tí wọ́n ṣe fún wa náà ọ̀rọ̀ wọn ò ní dàrú àmín tí máa bí lèrè kílẹ̀ 100,000 ṣe pẹ̀lú ògùn Ọlọ́run máa fi tajà ẹ fi tajà mo fi Ọlọ́run bẹ̀ yín pẹ̀lú bí wọ́n bá tó ṣe Ọlọ́run yóò dáàbò ẹ̀bò yín yóò rán àánú sí yín ẹ fi tajà kí Ọlọ́run túbọ̀ máa dìde àánú sí lórúkọ ọba tọmọtọ mímọ́ AgbalaGabriel Foundation wọ́n fún yín ní 100,000 naira yìí lórúkọ Jésù ẹ rí àánú gbà God bless you ẹ pẹ̀lẹ́ ẹ dìde ẹ gbà mí pẹ̀lẹ́sẹ̀ tó ẹ dìde pẹ̀lẹ́sẹ̀ ẹ dìde ẹ sá dìde náà pẹ̀lẹ́sẹ̀ ẹ tí ó yẹ ẹ ṣàdúrà fáwọn tó ṣe àdúrà ní ẹ ṣe àdúrà ní ẹ ṣe àmín orúkọ Jésù lágbára lọ́wọ́ Ọlọ́run àwọn tí wọ́n ṣe fún wa ọ̀rọ̀ wọn ò ní dààmú wàhálà ò ní bá wọn àwọn náà ò ní rógun tí wọ́n fi máa tọrọ jẹ iṣẹ́ wọn ò ní dàrú o ọmọ wọn ò ní dòkú wọn ó kéré oko délé Jésù Olúwa wa. màmá yìí lẹ́ni kejì màmá yìí yọkí ní pò lórí ẹgbẹ́ kan ọ̀rọ̀ owó là ń sọ báyìí màmá ẹ dìde ká ẹjọ́ náà bò nínú iṣẹ́ rí ẹ tètè sọ̀rọ̀ màmá kílẹ̀ pé ẹlẹ́tí jẹ́ kí ni. ráìsì mọ̀ ọ́ máa rí ọlọ́run sì pèpè ráàánú gbà lónìí. ẹ tí wọ́n ti pẹ́ ráìsì lẹ mọ́ ń rí. ráìsì káàtì yẹn. ṣé sọ torí àánú ilẹ̀ fi dúró ṣọ́ọ̀ṣì intan sọ nìyẹn ẹlẹ́tí wọ́n ti pẹ́ ráìsì lẹ mọ́ ń rí. ọlọ́run sì pè kó káwà níjẹ́ Sunday tó lọ abáńgbó là ń jọ ọmọ tí wọn fún alówó iná kọlọńjà náà rà àánú gbà àmín tẹ́lẹ̀ ọkọ wálé o àmín àmọ́ tí wọn bàbá tí wọn arúgbó ni wọn bí arúgbó sì sọ̀rọ̀ nu. bàbá náà tí wọn wà rán sí wa kò ní sẹ́n àmín kò ní sẹ́mi wọn ká sẹ́mi ìyàwó ká. màmá ẹ̀yin ní 100,000 ní kàn ẹ̀yin lẹ́ni kejì ẹ rí àánú gbà kí lẹ́ẹ̀ fowó ìṣe màmá ẹ fi ṣiṣẹ́ màmá ẹ̀ṣọ́ kí ọjà wo lẹ́ ń tà tẹ́fìtà ọ̀gàrí lẹ́fìtà ráìsì ẹ̀wà ẹ gbà màmá 100,000 ní màmá ẹ rí ìrànlọ́wọ́ lọ́wọ́ ẹ dúpẹ́ lọ́wọ́ àwọn tí lọ́wọ́ àwọn màmá ẹ mọ̀kànlẹ̀ bóyá ẹ máa ń kó lé lórí. àmín àmín ní orúkọ Jésù ẹ máa rí iṣẹ́ o ẹ máa rí iṣẹ́ yẹn tẹ́ ẹ sáànù ẹ̀yin náà rà àánú pa Jésù Olúwa wa. àmín a ti ṣe number 2 màmá number 3 ni màmá ẹ dìde màmá ẹ jókè iyọ̀ bó nínú yín ṣe rí. aláyọ̀ ni mí èmi á máa
láyọ̀ mi. ẹ wá bá mi yọ̀. Àánú ọmọ ayọ̀ nínú mi sá dùn ni. Inú yín dùn torí kíni? Inú mi dùn ni o torí àánú tí mo ti ẹ̀rí gbà tí a fi àánú tí a ṣe mí láàánú tí mo kó ní kó ojú kan náà tí wọn ṣàgbàṣe mọ́. Wọ́n mọ̀ pé bẹ́ẹ̀ bá fẹ́ san sáìtì o mo lè san o. Màmá kílẹ̀ pé. Bẹ́ẹ̀ bá fẹ́ san sáìtì o mo lè san o. Ẹ máa san oko. Mo máa san wọ́n tó lóko gi gbàǹbàǹbà wọ́n rù gi bọ̀ wọ́n sì má dà. Màmá tẹ bá lọ san o tẹ bá lọ san kò lè ná máa ń fún yín. Wọ́n bẹ ẹni tó fún mi ní 1,500. 1,500. Bí ẹ ṣe ń fún mi náà ń gbé yìí ṣe pé mo fi ń jẹun ni wọ́n mú wọ́n tó máa rè bẹ́ẹ̀ wọ́n ni pé ẹ dákun bàbá ti kún. Màmá láwọn máa ń san kó jẹun wọ́n láwọn máa ń san kó jẹun ni. Màmá 100,000 wà rè é eléyìí ṣe 1,500,000 ní kílẹ̀ wàá fi ṣe báyìí. Igi ni mò ń já nígbà tí nǹkan dáa tó ṣe dáadáa tí ò tí kèmí pípọ̀ tọkọ mi èkó. Igi ni mò ń máa já igi ni wọ́n fi máa já. Ẹ à máa tà á. Ẹ wà máa tà. Màmá sẹ́ẹ̀dẹ̀ mójútó. Wọ́n mójútó. Ó dà ẹ̀yin ni múrí márùn-ún ò ní kàn 100,000 rè ẹgbẹ̀rún lọ́nà ọgọ́rùn-ún màmá ìjayẹwò ẹgbà ẹ fi lọ ṣiṣẹ́ ẹ dúpẹ́ lọ́wọ́ àwọn èèyàn màmá ẹ má kúnlẹ̀ ẹ má kúnlẹ̀ ẹ má kúnlẹ̀. Iṣẹ́ yín ò ní bàjẹ́ o. Ẹ má kúnlẹ̀ màmá. Iṣẹ́ yín ò ní dojúrú o. Òkè lọ́wọ́ afúnni gbé òkè lọ́wọ́ yín ọmọ lọ o. Ẹ ní lọ ọ̀lẹ o. Ẹ ní kádàmú o. Ẹ ní jẹ̀koro o. Ẹ ní wà lójú kan náà o. Ẹ ń bá lóye ẹ̀mí yóò mọ̀ pé n tẹ́lẹ̀ fi wá báyìí kọ́dún tó parí àṣẹ gbogbo arúgbó tán kí wá lẹ mọ̀ tí ó ṣẹlẹ̀ next year kí lẹ mọ̀ tí ó ṣẹlẹ̀ lọ́dún tó bọ̀ torí gbèsòkè torí kò lè dúró báyìí àánú ò lè dúró báyìí ìwà sàwọn tó gbà tó sá lọ o ìṣe àwọn tó gbà tó sá lọ o. Màmá yóò sí mẹ́rẹ̀ lọ́ta gbé live bẹ̀rẹ̀ àwọn náà tí wọ́n tọ̀ sí pé arúgbó ni wọ́n bẹ́ńgbà tó jẹ́ pé 2.6 million lárí àwọn kókó jẹ́ 100,000 each wọ́n tẹ̀ fi lọ bẹ̀rẹ̀ iṣẹ́ la fi yẹn màmá iná mọ́ wọn arúgbó ni wọ́n dẹ̀ ti kódà àwọn gan wà lára àwọn tó yẹ kí yẹn kọ́ yàn bóyá ojú mi ò lọ ọ̀dọ̀ wọn ni mo wá mú wọn léni pé kán wà láàrin àwọn arúgbó yẹn ẹ dúpẹ́ lọ́wọ́ àwọn èèyàn fáànù tẹ fẹ́ rí gbà léni ẹ kàn sọ̀rọ̀ òkè ni ẹ dìde. Ẹsẹ̀ ojú ò ní tì yín o Ọlọ́run ràn yín lọ́wọ́ o ẹ máa rí ṣe o mo ò ní fi tẹ́lẹ̀ ọkọ̀ wálé o mo ò ní gbókùn yín wálé o. tẹ́ ẹ bá 100,000 kílẹ̀ fi 100 kílẹ̀ fi ṣe. tí mo bá 100,000 máa fi ṣiṣẹ́ ni. irú iṣẹ́ wo. provision mọ̀ ń tà. provision ó dá òun rè mọ̀mọ́ wa múrí márùn-ún rè 100 náírà ẹgbẹ̀rún 100 God bless you. Àmín. Àánú Ọlọ́run ní fi sílẹ̀ ọwọ́ yín ọmọ ròkè ẹ ní fọmọ ti sẹ́ ìrànṣẹ́ ẹ ní fàyà ti sẹ́ ìrànṣẹ́ o ọwọ́ yín ọmọ ròkè ojú òní tì yín àdúrà yóò gbà o ẹsẹ̀ o. ẹnì karùn-ún lónìí rè ẹ bá ń ká hallelujah. hallelujah onígbòógì ní dúpẹ́ yìí o igi mọ̀ọ́sẹ́ mu kó dòrókùn mi rè mo ṣubú lóko ó sì ẹni bẹ́kùn bá ti kọ́ ń lẹ́sẹ̀ igi mọ̀ọ́sẹ́ jẹun igi ni mò ń sẹ́ jẹ mo wá dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run lónìí àánú kàn mí mo dúpẹ́ Olúwo ṣé o mo dúpẹ́ Olúwo ọmọ sí o ṣé mo kúrò ní gbòógì mo kúrò láhẹ́rà Olúwo ọmọ sí Olúwo ṣé mo kúrò láláfíbi aláfíbi jẹun mo kúrò láláfíbi jẹun mo kúrò lólókò rà mọ́ fi jẹ mi bá pátá ní tó fi jẹ Olúwo ṣé mo kúrò níbi sókè Olúwo ṣé mo dúpẹ́ lónìí o Olúwo ṣé mo yìn ọ́ lógo lórí bàbá wa. Ó yá màmá kí life 100 ṣe irú iṣẹ́ wo gàrí àtẹ̀wà lè ń ta 100,000 níbo lè jà fi ta gàrí àtẹ̀wà. àwọn èèta ni o wọ́n mú wọn tó àkọ́dọ̀ ó tó bí ojú bẹ́ẹ̀ lọ. ó tó bí ojú bẹ́ẹ̀ lọ ó tó bí ojú bẹ́ẹ̀ lọ. ẹ má bá wo kọ́mẹ̀ntì ẹlòmíì lè yarí pé màmá tó sọ̀rọ̀ yẹn ó yẹ bá ń fi nǹkan báyìí lé kò sí ní tá a ṣe sí ẹ gbà màmá múrí márùn rí 100 ẹgbẹ̀rún. èmi náà olùkọ́sẹ́ láti jó síjó èmi náà ọ̀pọ̀ owó àdúrà èyí ọ̀sẹ̀ bàbá mi Olúwo ṣé o èyí tẹ́ ṣe yìí fún mi láwọn tí mo fọwọ́ bá rú èyí rí ni fọwọ́ bá láti gba bó ti ṣe tọkọ mi wà lájẹgẹ tí mo rí fọwọ́ bá rú eléyìí kò ń kojọ báyìí rí mo gbọ́dọ̀ sòótọ́ n ò kojọ báyìí rí o bí n bá ti ń pa báyìí bẹ́ẹ̀ mọ̀ ọ̀nà lérí àwọn ọmọ mi bẹ́ẹ̀ ni nígbà ya mo dó lóko ogi wọn ọgbà mi ń bíbí sókè mọ́ wọ́n ní mo ti dàgbà wọn ọgbà mi ń bí pọ́npọ́n mọ́ o wọn ọgbà mi ń bí pọ́npọ́n mọ́ o wọn ọgbà mi ń bí pọ́npọ́n mọ́ o Olúwo ṣé o mo dúpẹ́ o. ẹ pẹ̀lẹ́ mọ̀mọ́ ẹ lọ fi iṣẹ́ ni o mo dúpẹ́ mọ̀mọ́ ẹ dìde orúkọ yín ẹ̀ ń dé. Afusa Alimi mama Afusa Alimi mama Afusa Alimi mama Afusa ijó yín ẹ wá ẹ má ìjó lọ mama
iṣẹ́ wo lẹ́yìn ń ṣe? Èlùbọ́ mọ̀ ń tà. Èlùbọ́ lẹ̀ ń tà. Bẹ̀rẹ̀ ṣe wá ń tà báyìí. Kò sí nǹkan mọ́. 100,000 kí lẹ́bi ṣe. Èlùbọ́ náà wọ́n yóò. Èlùbọ́ mọ̀mọ́ ẹ ṣú ọ̀ sáàní ibi raṣọ mọ̀mọ́ òun rèé múrí márùn-ún rèé 100,000 àmín àmín ogun ò ní mú ọ. àmín tó o bá ń lọ tó o bá ń bọ̀ Jésù ò ní jí okòó. àmín tó o bá jáde láàyè ò ní wọlé. àmín ò ní fọmọ ṣiṣẹ́. àmín iléeṣẹ́ rí ò ní jó. àmín iléeṣẹ́ rí ọba ìwọ náà wà ní jó. àmín Jésù àmín mọ́ ẹ bá ń pa àmín Jésù ẹ tẹ́ fún wa ẹ ṣé o àṣírí yín. orúkọ yín màmá mọ́ládùn kẹ́ńkẹ́lẹ́ wù sẹ́yìn ni mọ́ládùn kẹ́ńkẹ́lẹ́ wù ni màmá iṣẹ́ wo lẹ́ ń ṣe? Àgbo màmá alágbo màmá ẹ fẹ́mi náà lágbo àgbo jẹ̀dí tápà màmá kílẹ̀ 400,000 ṣe ẹ bá ń kówó sí o. ẹ máa fi ṣe kí ni? jáde pákó. ẹ máa fi jági tẹ́ mọ̀ ta ẹ̀ṣọ́ mi ṣe ẹ̀ ní fi owó yìí jẹ́ ẹ̀kọ́ àtàkà báyìí màmá 100,000 rí ẹ dúpẹ́ lọ́wọ́ àwọn tó ṣe léyìí ẹ dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run kẹ́ ẹ dẹ̀ ṣàdúrà fún wọn ẹ kàn dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. àpò yóò ní gbẹ o ẹ̀yin náà ra àánú gbà o ọmọ yín náà ra àánú gbà o ẹ ní ṣiṣẹ́ ṣe ẹ ní màmá ẹ jókòó àmín Jésù. ẹ ṣeun ó yá màmá ìyá Lóńdó fún rẹ̀ Lóńdó 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 ẹ Lóńdó 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 màmá múrí márùn-ún rè 100,000 kí lẹ ẹ màmá tó ń pè kí lẹ pé 100,000 ẹ 100,000 màmá kí lẹ fi ṣe bó ṣe wà yìí ẹ èyí tí mo fún yín lọ́jọ́ ń ṣe fi iṣẹ́ ẹ má parọ́ mo fún yín 50,000 kò ì pẹ́ oṣù mélòó sẹ́yìn ẹ gbọ́ oṣù mélòó sẹ́yìn kò ì pẹ́ kí lẹ fi ṣe ẹ fi iṣẹ́ ẹ já mi bá ń gbójú ẹ èyí 50,000 tí mo fún yín ṣe fi iṣẹ́ ṣe ń gbọ́. ṣé ẹ wà fẹ́ lè ṣiṣẹ́ mọ̀mọ́ mi fẹ́ gbé pọ̀ ṣiṣẹ́ o. wọ́n fi ṣiṣẹ́ wàhálà ti sú mi. wàhálà ti sú mi ẹ pẹ̀lẹ́ mọ̀mọ́ ẹ pẹ̀lẹ́ 100,000 rí ẹ lọ fi iṣẹ́ ni o ẹ ra àánú gbà mọ̀mọ́ ẹ pẹ̀lẹ́. lọ́wọ́ kò rí. ẹ fẹ́ mo dúpẹ́ lọ́wọ́ yín o. ẹ ní sírin o. àmín. ẹ ní bọ́wọ́ lọ́wọ́ o. ẹ pẹ̀lẹ́. àmín yes. màmá ẹ dìde ìyá wa ó ti pẹ́ ẹ̀yin mọ̀mọ́ ẹ máa láwọn arúgbó 4 set ní ṣọ́ọ̀ṣì wa ẹ̀yin ni ẹ̀yin lè máa ń látòdìdí Olúwo àtàwọn àtúnṣe táwọn kú 2,000 tẹ́yìn ọ̀hún Wednesday. ọ̀rọ̀ adìẹ mi owó tẹ́ fà ní Olúwo adìẹ mi rà ń bẹ́ẹ̀ nù létí mo sì tọ́ ni. tẹ́yìn sìn dàárọ̀ yìí owó tí wọ́n fún yín gbà yẹn 2,000 3,000. wọ́n fi ra adìẹ ní. mọ̀mọ́ 100,000 rèé. ní sẹ́ ẹ máa jáde bó ṣe wù. ẹ sure mama mi yóò dà fún I love you kí lẹ́ 400,000 ṣe. èmi àmọ̀ máa fi tajà. irú ọjà wo mọ̀mọ́. ẹran mọ̀tà ìyẹ́ ẹlẹ́ran. ìyẹ́ ẹlẹ́ran ṣé ẹran tútù. kùndí ni o. kùndí ni ṣé mọ̀ kiri. sọ́ra rẹ o níbo nẹ́tíwọ́ọ̀kì lọ. ẹ mọ̀ fi ra ọjà kùndí ẹ̀ dẹ̀ mọ̀ ta this 100,000 mama 100,000 rèé ẹ rí àánú gbà. tí máa rírú ẹ̀gbà ìran mi kò rírú eléyìí gbà rí. kí lẹ pé. ìran mi ò rírú ẹ̀gbà rí màmá mi ò rí gbà bàbá mi ò rí gbà ìyá wọn jẹ. 100,000 yìí. bẹ́ẹ̀. iwájú ẹ̀yin ti gbà ẹ̀yin jókòó yín orí nẹ́tíwọ́ọ̀kì ẹ̀yin kan láti bí nìkan ti bẹ̀rẹ̀. Oya ẹ jẹ́ kí mímú jókòó bẹ́ẹ̀ ẹ jẹ́ káwọn jókòó tí wọ́n wá ń kọ́ àga tí wọ́n ń kọ́. so kí lẹ lẹ́bi ṣe mọ̀mọ́. èmi ò fi máa tajà ni. ẹ gbà ẹ ṣàdúrà fún àwọn tó ṣe fún yín. mo dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run o ẹ ṣé o ẹ ní jábọ́ o kò ní fi tẹ́lẹ̀ mọ́tò wálé o iṣẹ́ yín ò ní dì iṣẹ́ o ẹ ní ráre ẹ ní ráṣẹ ẹ ní rá ẹ ní fọwọ́ yín gbọ́mọ sí o mo dúpẹ́ mo yí bàbá mo dúpẹ́ o ẹ ṣé o mo dúpẹ́ Adémọ́lá òsì Adémọ́lá amúsàn ò ní jábọ́ o ò ní sọ́ọ̀nù ò ní kú fún àní sunkún rẹ. kí nẹ́tíwọ́ọ̀kì mọ̀ ṣe bẹ́ẹ̀ ẹ́ nẹ́tíwọ́ọ̀kì ni o
Mama ẹ wá. Kí lẹ fi 100,000 ṣe mama? Bàtà lẹ fi máa tà. Ẹ ṣúọ̀. Bírí sókè lẹ máa ń ṣe tẹ́lẹ̀. Nígbà mo ti dọ́dọ̀ yín ebi ò pa mí nǹkan kò ṣe mí. Ẹ ń tọ́jú mi gan ni. Ìran mi ò gbarú ẹ̀ rí. Wàláhì. Mi ò gbarú ẹ̀ rí. Ìrẹ́ ni bùnmi rú ẹ̀ rí. Ìjọ mo ti délé ayé. Ẹ ṣiṣẹ́ kan rí? Ṣiṣẹ́ kan rí. Ẹ ṣiṣẹ́ kan 100,000 rí? Ọkọ̀ máa ń túká ni. Jésù ò ní jẹ́lé ò túká. Kò ní túká mọ̀mọ́. Àṣẹ ló fún yín lélẹ́yìí. Ẹ dúpẹ́ lọ́wọ́ àwọn tó rán ilé sí. Ẹ ṣé mo dúpẹ́ o. Ọwọ́ yín ò mọ àròkè o. Wọ́n ní gbókùn yín wálé o. Ẹ ní ṣiṣẹ́ ṣe o. Bẹ́ẹ̀ ṣe ń tọ́jú àwa arúgbó, Ọlọ́run ó tọ́jú ẹ̀yin náà o. Ẹ ní dìdàkudà o. Wọ́n ní ta yín lọ́fà. Ẹ tẹ́wọ́ gbọ́ oore yín. Mọ̀mọ́ kí lẹ́ fowó ìṣe 100,000 rí? Wọ́n já mélòó bá tajú fún bẹ́ẹ̀ yẹn? Ókè ẹ̀yin tẹ́ ti fún ẹlẹ́mà very good. Ẹ̀yà kí lẹ́ ẹ̀jẹ̀ màmá kí lẹ́ fi ṣe màmá 100,000 kí lẹ́ fi ṣe? Mọ̀mọ́ lẹ máa ń tà, mọ̀mọ́ lẹ máa ń rà. Epo pupa lẹ máa ń rà. Ó yẹ gbà ẹ dúpẹ́ lọ́wọ́ àwọn tó ṣe fún yín, ẹ dúpẹ́ lọ́wọ́ àwọn tó ṣe fún yín. Àmín. Àmín. Ọya màmá ẹ máa bọ̀. Ẹ dìde màmá kí lẹ́ fowó ìṣe màmá ẹ dìde kí lẹ́ fowó ìṣe báyìí. Food stuff. Èmi mọ̀ ń bí kwẹ́sàn owó lẹ̀ ń wò ẹ wò mí. Kwẹ́sàn mo bí owó ni màmá ń wò. Màmá ó ti pé bí oṣù mẹ́ta tí wọ́n lò ní ṣọ́ọ̀ṣì wa. Wọ́n jókòó wọ́n béèrè fún àánú Ọlọ́run bẹ̀tẹ̀ nǹkan pọ̀ tàn ṣe màmá 100,000 rí ẹ rí àánú gbà. Màmá kí lẹ́yìn ó fi ṣe? Fi tajà ní láti fún ọ tọ́jú àwọn ọmọ òkú ọ̀rọ̀ tó kó. Àwọn fi tajà ní láti fún ọ tọ́jú àwọn ọmọ òkú ọ̀rọ̀ tó kó lẹ̀. Kí lẹ pé? Yín fi mọ́ tajà láti fún ọ bọ́ àwọn ọmọ òkú ọ̀rọ̀. Ọjà wo lẹ mọ̀ ta? Ẹyin náà mò ń tá gbà tí bàbá wọn ò tí ì kú. Màmá ẹlẹ́yin ṣé ẹgbẹ́ yín wá fún mi náà? Ẹ ra àánú gbà ṣé wà tó yí tajà báyìí? Ẹ mànéjì ẹ má mànéjì ẹjẹ́ mi máa ń fún wọn. Ẹ bá kú ọwọ́. Ìgbà tẹ́lẹ̀ mànéjì. Àgbàlá Gabriel ti wọnú rẹ̀ yóò sì di nílá yóò di gbígbóòrò. Àmín. Ẹ pẹ̀lẹ́ bí mo ṣe ń wò yín ẹ ti rí owó rí. Mo ti rí o. Ẹ ti rówó rí bí mo ṣe ń wò yín. Pákó ni mo kọ́kọ́ ń tà. Pákó. Ní Bódìjà. Ẹ ti ka bí èlò rí bẹ́ẹ̀ sọ tó yẹ pé ẹ̀yin lẹ ní. Mo ti ka tó mílíọ̀nù. Millions tó dẹ̀ pẹ́ ẹ ní. Torí gbà náà mò ń gégi káàkiri nù. Gbogbo ẹ̀yin tẹ́ ẹ sàmí Olúwa yóò dá ìkólọ yín padà. Ọlọ́run yóò dá ìgbà padà fún yín. Ẹ wo mọ̀mọ́ ẹ wo ohun tí mọ̀mọ́ yìí sọ. Mò ń gégi káàkiri gbogbo ni mo ti rówó rí gidi. Màmá ìgbà ẹ rí àánú gbà. Ọlọ́run yóò bùkún yín o. Gbogbo ẹ̀yin tẹ́ fún wa lówó yìí wọ́n ẹ̀ ní fi tẹ́lẹ̀ ọkọ̀ wálé o. Ọmọ tẹ́ mọ̀ bẹ̀rẹ̀ ayé rẹ̀ ẹ̀ ní mú òpin rẹ̀ ẹ̀ ní sunkún ọmọ. Mo wá dúpẹ́ lọ́wọ́ pásítọ̀ mi Adémọ́lá Amúsàn gbogbo bó o ṣe ń ṣe fún wa tó ń nomi dé wa nù ò ní sunkún àárọ̀ ò ní sun tọ̀sán ò ní sun talẹ́ iṣẹ́ ìránṣẹ́ rẹ yóò mọ gbòòrò sí arúgbó wòlíì lọ́lọ́run ó ṣe ọ́. Àmín màmá àmín. Ó yá fún lọ́lá àṣìfá màmá 100 rè kí lẹ́ fi ṣe. Aṣọ lẹ máa fi tà. Arúgbó 26 la ní bí lẹ́nìí. Ẹ mọ̀ jòyà yín lẹ́nu pé wọ́n pọ̀ bá ṣe ń ṣe 2.6 million lówó tá a gádà fún ọjọ́ tá a ṣe live bóyá one kí ni ná bíi 1.6 àbí 1.7 lárí nígbà tí ilé òfin mọ́ owó ti ń lọ bíi 2.3 nígbà tí ó fi dọ̀sán àti rí bíi 2.6 ládẹ̀wò pé ká fún wọn ní 100,000 naira each with that 100,000 wọ́n á rí nǹkan fi ṣe àfẹni tí ò bá ní nǹkan ṣe lókù kí lẹ́ẹ̀ fowó ìṣe mọ̀mọ́ ẹ fi kún ọjà yín ọjà wo aṣọ lẹ ń tà ẹ dẹ̀ fi kún ẹ ra àánú gbà o ẹ fi kún ni o tó dà fún yín ẹ ṣàdá fún Jésù ní agbára ẹ̀jẹ̀ Jésù àti ẹ̀yin tí ẹ ràn wá lọ́wọ́ àti bàbá wa ní Olúwa tí wọ́n kó wa jọ tí wọ́n ràn wá lọ́wọ́ olówó tó ju wọn tiẹ̀ ní nǹkan kan àwọn náà ń bẹ Ọlọ́run ni tán sì rántí wa sí rere ọ̀run á rántí gbogbo yín sí rere iṣẹ́ yóò ní bí iṣẹ́ ẹ̀yìn jábọ́ ẹ̀yìn ṣubú ara ẹ̀ lè ṣubú ẹ̀mí bàbá wa náà ní Olúwa ẹ̀mí ó darapọ̀ mọ́ wọn obìnrin àjòjò onídàálé wọn rú orúkọ yín iṣẹ́ wo lẹ ń ṣe provision mo fún yín lówó kan rí ṣé bẹ́ẹ̀ ni
mo fún yín lówó kan rí mò ń bọ̀ mo ń kó ẹsẹ̀ mi ń bọ̀ àní màmá mò ń bọ̀ mo fún yín lówó kan rí kí lẹ̀ fi tajà. ọjà mo fi ta àwọn ìyá yẹn rajà ẹ̀ ti sọ̀rọ̀. ẹgbẹ́ tẹ̀ ń rajà báwo wá lọ́jà yẹn. ọjà ń sìn mí sí dára. 100,000 kí lẹ̀ fi ṣe. ọjà náà ní mẹ́ta. ọjà. ẹ láti fi dé mẹ́ta mo ti ń lò pé ẹ rí àánú gbà ẹ rí ọwọ́ Ọlọ́run ẹ fi rajà ní o kẹdẹ máa ta fún ògo Ọlọ́run. àánú mo rí gbà o àánú mo rí gbà o àánú mo rí gbà àánú ni àánú mo rí gbà o àánú ni àánú mo rí gbà àánú ni àánú mo rí gbà àánú ni àánú mo rí gbà àánú ni ẹ̀yin mi o ẹ̀ǹdẹ́ láti bọ̀lẹ̀ sí wáǹtì ya ẹ ṣàdúrà fáwọn tó fún yín ẹ fowó hàn wọ́n. ẹ ṣe wọ́n ti fún mi ní 100,000 orí àánú tí mo rí gbà yẹn rí gbà rí torí ṣẹ̀ṣẹ̀ máa lọ ṣọ́ọ̀ṣì wọ́n wá dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run pé mo rí àánú gbà lórí bàbá Wándé Olúwa Gabriel Adébọ́lá Amúsàn ẹ ṣeun o ẹ ṣe ẹni sì ṣe o ẹni. Oya ẹ ṣe kí lórúkọ yín ṣáwó lẹ́ ń ṣe aṣọ lẹ́ ń ta orúkọ yín Ìyábọ̀ Tajúmọ̀mọ́ kí lẹ́ 400,000 ń ṣe irú ọjà wo lẹ́ ń tà aṣọ lẹ́ ń tà ẹ̀dẹ̀ ṣọ̀gbọ́ ibi tajà ni mọ̀mọ́ ẹbí tajà ni o ẹbí tajà ni o ẹ ra àánú gbà. péjọ wọn ti rán kí wọn fan 5,000 lọ́wọ́ ló fan rú eléyìí rí. ta ni òfin ta ni. àti ẹ̀rí rí wo kódà gbogbo bíi aládùúgbò tí mo ti lọ nígbèsí ayé. irọ́ o kì í ṣe pé torí pé ẹ wá bí àdúrà o. ṣé ẹ rí bẹ́ẹ̀ àti ẹ̀sìn àdúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run torí pé kó àti ẹ̀mọ́ ń ta àti ẹ̀bí sọ fún yín àmọ́ mo mọ̀ pé níwájú lágbára lọ́wọ́ ẹ̀ ní ṣubú. àmín. ẹ̀ sì ní jábọ̀ ẹ̀ ní ìbílẹ̀ lágbára ẹ̀ ò ní fọmọ sí ìṣẹ́ ò ní fẹ̀mí ẹ̀ sí àmín. ó yá màmá àmín. ẹ̀yin èèyàn wa ẹ̀ṣẹ̀ o láti màmá kí lórúkọ yín kí lẹ́fọwọ́ ìṣe. Musili Adésínà Musili Adésínà epo onígbò mọ̀mọ́ àti gàrí àtẹ̀pà. kí lẹ́ porúkọ yín lẹ́ẹ̀kan sí. Musili Adésínà epo ni mọ̀mọ́ ṣe kí ni. epo onígbò àti ẹ̀pà àti gàrí. epo onígò àti ẹ̀wà àti gàrí. mọ̀mọ́ 100,000 wà rè é bó wà ní pẹ̀lú epo onígò àti ẹ̀pà àti gàrí. wọ́n ì máa tà náà ni mo rí wẹ́ẹ̀rí. mo rí wẹ́ẹ̀rí ẹ mà pé gbé mọ̀ máa tẹ̀ gbé ọ̀gẹ̀dẹ̀ mo sì dàgbé mọ́ ẹ mà pé gbé ọ̀gẹ̀dẹ̀ mò ń tà mo sì lè gbé lọ́ba lórí ẹ̀gùn n ò tẹ́ gbé n ò jàgbé mọ́ o òjò ọ̀pá mi lóko mọ́ báyìí òjò ọ̀pá mi lóko ewé mọ́ báyìí òjò ọ̀pá mi lóko gbúre mọ́ o. ògo ni fún Jésù kí wàá lẹ́ fowó ìṣe báyìí. n ò máa tẹ fún nígbà tí gàrí tí mò ń tà tẹ̀pà náà ni n ò máa tà o. màmá 100,000 rèé ẹ rí àánú Ọlọ́run gbà ẹ jẹ́ èèyàn o ẹ dúpẹ́ láwọn tó fún yín. mo dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run o ẹ ní jábọ̀ n ò ní pẹ́ yín tí o ẹni tí ọ̀pá yín ò ní dúró tì yín o lágbára Ọlọ́mọ yín náà rà àánú gbà o Ọlọ́run ní sọ yín sókun ajé o olórí wa náà ti ń darí wa Ọlọ́run bá ń sẹ́mi rẹ̀ ẹni tí ọ̀pá ò ní dúró tì í kò ní jábọ̀ wọn wà ní ti ṣọ́ọ̀ṣì ó padà gbára Ọlọ́run. màmá ẹ pẹ̀lẹ́ orúkọ yín màmá iṣẹ́ wo lẹ́ ń ṣe. Yẹ́misí Àlàó màmá kí lẹ́ fowó ìṣe iṣẹ́ wo lẹ́ ń ṣe. àtẹlẹ ń tà kí wàá lẹ́ fowó ìṣe. ẹ ṣọ́ màmá ó yá ẹ gbà ẹ dúpẹ́ láwọn tó fún yín. ẹ ṣé o ebi ò ní parí o wọn yóò fún yín wá sí o agbára Ọlọ́run ẹni dáàmú ẹni òjì ẹ̀yin náà rà láàánú ebi ò ní parí o pásítọ̀ wa náà ibi ò ní balẹ̀ wọn ṣọ́ọ̀ṣì yóò mọ gòkè. ó yá wá màmá kí lórúkọ yín iṣẹ́ wo lẹ́ ń ṣe. Ìyàtọ̀ Ìbàtù. Ìyàtọ̀ Ìbàtù tó kọ́lé sẹ́yìn Gabriel. Ìyàtọ̀ Ìbàtù. tẹ̀ kọ́lé fún lẹ́yìn Gabriel. wọ́n kọ́lé fún ta ló kọ́lé fún yín. Jésù náà ni. Jésù ló kọ́lé fún yín ẹ̀yin wọlé rántí ìyá yìí mọ̀mọ́ Táìbà Múdà Táìbà Múdà. wọ́n fi lérí ni wọ́n fi. màmá o. epo ni mò ń tà. màmá bó o ní lé yín só ń fàìn. ṣé náà ti wá ń tàn báyìí. iná ṣé náà ti ń tàn báyìí. ìta ní tàn iná tàn nù ilé ẹ̀pẹ̀ electrician kò bá yín wò ó. màmá ẹ̀ ra àánú gbà màmá 100,000 rẹ̀ kílẹ̀ fi ṣe iṣẹ́ wò lẹ́ ń ṣe. mi ò gbọ́. mo fẹ́ máa jági ọlọ́kọ̀ síbẹ̀. ẹ fẹ́ máa jági ọlọ́kọ̀. ẹ gbàgbé lábọ̀dà àbúrò mi ti ní mi wá. ẹ tún ta ráìsì mọ́. ẹ ta ráìsì mọ́ ó dà. lẹ́yìn rẹ̀ epo pupa. ìbára ló kẹ́jì. gbogbo igi tí gbogbo ẹ fẹ́ máa ta yìí igi tẹ́ ẹ fẹ́ máa ta yìí. ẹ jẹ́ lọ wá ṣẹ́ gidi. èmi ò mọ igi tẹ́ fẹ́ máa ta màmá òrè torí kò pọ̀sibù kan tún gbé wá lọ́dún yìí pé wọ́n ti fẹ́ tajà
tọ́lọ́ ń bá ṣeun pẹ̀lú èèyàn 26 tá a ṣe yìí tọ́lọ́ ń bá tó ṣeun tá a rí èèyàn 26 mi ṣe next week ṣàǹpó ń lọ́nu nígbà bá rí October arúgbó tán lẹ̀ lágbára Ọlọ́run kò ní sú àwọn tó ń ṣe é torí owó tẹ̀wọ́n bí iṣẹ́ tẹ̀yàn máa ń jẹ inú ẹ̀ náà yóò máa lọ wẹ́rẹ́ yóò máa tán wẹ́rẹ́wẹ́rẹ́ Ọlọ́run bá tún gbà nú mi dìde ẹ̀yin arúgbó yìí ẹ ra àánú gbà. Ó yá màmá ẹ pẹ̀lẹ́ mà orúkọ yín iṣẹ́ wo lẹ̀ ń ṣe ẹ súnmọ́ bí ẹ má ìgbowó lọ́wọ́ mi ẹ súnmọ́ mọ́ ẹ jọ mò ń gbọ́. níjọ Gabriel ti á di Deborah. níjọ Gabriel wọ́n ti sàmì fún yín báyìí ẹ ti di Deborah màmá Deborah ẹ ní tó mi ẹ̀yin wo níbo màmá Deborah ẹ mọ̀ tí fẹ́ pa mí láyò èlé pa mí láyò kíni èmi àti kíni níbo màmá ẹ̀yin tẹ́ ẹ fi aláàánú àti yíyí ọmọ. màmá múrí márùn rẹ̀ kí lẹ́ fi ta 100,000. epo àtàtẹ mọ̀ ń ta. epo àtàtẹ lẹ́ ń ta irú àtẹ wo. àtẹ káta súwìtì àtà ṣẹngọ́ọ̀mù. màmá oní súwìtì ṣẹngọ́ọ̀mù ìyá alátẹ o. agbára ògbé kí n máa kiri. agbára ògbé mọ kí wàá lẹ́bi ṣe sàn nígbà lọ́wọ́ yín báyìí. mo ò ní gbà. kí wàá lẹ́bi ṣe. n ó fi repo. n ó gbé kalẹ̀. ẹ máa ta ẹ máa rọ ẹ máa ta ẹ tọ́jú owó yín mọ̀mọ́ o ẹ ra àánú gbà ẹ pẹ̀lẹ́ mo fẹ́ rí yáyẹn o mo fẹ́ rí wọn ẹ bá ń dá ọdún fẹ́ rí wọn. ọwọ́ yín ò ní gbẹ o Ọlọ́run ọwọ́ ọmọ yín yóò ṣe. mo máa rí yín sùn jẹ́ kí n máa bọ̀ ní. àbọ̀ yín ọmọ dá o. àwọn ìyá yìí ti dàgbà màmá bó o ní bó o lára ẹ sára ń le ń bo tèmi àti ìmájọ fílẹ̀ sí Johnson sára ń bo àjẹmọ́ lọ ni ó dá mọ̀mọ́ 100,000 kí lẹ́ẹ̀fì ṣe mọ̀mọ́ ẹ fi mọ̀ ṣiṣẹ́ irú iṣẹ́ wo ẹ kò ojú sí kámẹ́rà. ọjà ní mọ̀ntà. ọjà irú ọjà wo. ẹ ń ta búrẹ́dì. mo sì ń ta nǹkan àtẹ. búrẹ́dì. bẹ́ẹ̀ ni onígele tege. 100,000 rí mọ̀mọ́ ẹ fi ṣiṣẹ́ ni o àmín Olúwa ṣe àmín 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 ẹ̀mí ìrì ọwà àmín. so orí bàbá rẹ̀ ṣe kún kékeré máa ń dùn wá ọ̀wà ní kún kékeré agbára Ọlọ́run ní pọ́n kékeré. àmín oya yes ma yes ma kò wá so yes ma ẹ ṣí màmá ẹ pẹ̀lẹ́ dé màmá ó yàtọ̀ ló kù. Ọlọ́run ní ìyá yín. ìbéèrè márùn-ún náà ló kù. ó yá màmá ẹ má bọ̀ ẹ bá mi wá pọfẹ́sọ̀ dáhùn náà màmá ẹ ra màmá ẹ pẹ̀ fún wa o ẹ ra ànúgbà màmá wa ìrànlọ́wọ́ dìde ìyá àmín àmín màmá àmín ọ̀pọ̀lọpọ̀ ní ọmọ àgùntàn tí ọ̀lọ́rọ̀ ní ọ̀wọ̀ náà àmín ṣọ́ọ̀ṣì yóò máa kún sí i ní amen olúwo gbẹ̀yìn ga àmín ẹ̀mí yín ó gùn fún wa àmín màmá ẹ̀rìn ráre àmín èmi ò ní pẹ̀yìn náà àmín ẹ ṣé mo dúpẹ́ o. olúwa ṣe o màmá ìjà náà láníran. iṣẹ́ fẹ́ máa tajà ní màmá. mo fẹ́ máa tajà ní. irú ọjà wo lẹ fẹ́ máa ta màmá. èlùbọ́ mọ̀ ń tà. èlùbọ́ sáà lọ máa gbé lọ́jà ni àbọ̀nbà yín gbé wá. wọ́n ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ mọ́ ẹ̀ bá ń wálé. bàbá yín wálé. wọ́n dàwó mi méjì ẹ̀ bá ń wálé wọ́n wà mọ́. àwọn ọmọ yín kọ́ màmá ṣé wọ́n fún ẹ̀wọ̀n bá yín gbalé ni. wọn ò lé ibẹ̀ àlejò náà ní ọmọ kékeré ni. àlejò làwọn ọmọ yín ọmọ kékeré ni wọ́n. ọmọ ìsọmọlẹ̀ yìí. wọ́n ìsọmọlẹ̀ yìí sẹ́yìn nìkan lẹ́wọ̀n Ìbàdàn. èmi nìkan mo wà Ìbàdàn àti àwọn ọmọ náà. àwọn ọmọ kékeré ọmọ wọn. ọmọ méjì àtàwọn ọmọ mi. ẹ̀gbọ́n mọ̀mọ́ wọn lọ Mọdákẹ́kẹ́ ni yín. Mọdákẹ́kẹ́ ni mí lókè. ìyá Mọdákẹ́kẹ́ ìlú mi àwọn ará Ọ̀ṣun sábàdà ni ẹ lù fún. Mọdákẹ́kẹ́ ló ti wá sábàdà ni ẹ lù fún. Sábàdà ni ẹ lù fún. báwọn arúgbó ṣe ń dé nìyá. gbàbí wọ́n gbàbẹ̀. mọ̀mọ́ ẹ lè jó tó mi. sáà àwa náà ó dàgbà. ìsàdá pa wa ní ó dàgbà. ẹ̀yin náà dàgbà o. àmín ẹnì lárí o. àmín nǹkan ò ní ṣe yín. àmín màmá ẹ já kọ́wọ́ yín fún yín ná màá fún yín protocol méjì tán máa tẹ̀lé yín wọ́n á bá yín mọ bá ṣe máa ṣe ẹ lè fẹ́ gbalé. ọfẹ gbalé. ṣé kò sẹ́yìn yín kankan tá a lè bá sọ̀rọ̀ ni. níbo ni màmá ti wá gangan. ní àkókò ojú rin ni. àkókò ojú rin. àkókò ẹ ó dáa á ṣèyẹn lẹ́yìn ètò ẹgbà múrí márùn-ún ti ń rè 100,000
ẹ pẹ̀lẹ́ mọ̀mọ́ ẹ ra àánú gbà mọ̀mọ́ ẹ rí náà lọ́wọ́ Ọlọ́run. ẹ kọ́kọ́ dìímú ná ẹ dìímú ẹ lọ jókòó ná mọ̀mọ́ ẹ dowó yín mú o wọn kálukú ẹ ka ní yóò ti ẹ kà ẹ bó ṣe kẹ ẹ kà wò bàbá ìpẹ̀lẹ́ ẹ ra àánú gbà bàbá wa. gbọ́dọ̀ fara hàn ṣé ẹ mọ̀ tẹ́ máa ṣe ẹ jẹ́ kán sáré drive wọlé wá sẹ́gbẹ̀ẹ́ ń bì ẹ sáré ẹ drive wọlé sẹ́gbẹ̀ẹ́ ń bì ẹ jẹ́ kán drive wọlé sẹ́gbẹ̀ẹ́ ń bì kọ́kàn nǹkan fi hàn ṣebí ẹ wà ń bẹ̀ ẹ sì ń bẹ̀ ó dáa ó yá ṣó ti wá. bẹ́ẹ̀ni sá. bàbá kí lẹ́ fowó ìṣe bàbá. símẹ́ǹtì ni màá ta torí pé. símẹ́ǹtì lẹ́ ń tà. igi ni mò ń já tẹ́lẹ̀. igi lẹ́ ń já. ṣé wá ẹni tí mò ń já igi lọ́dọ̀ rẹ̀ ẹni tí mo bá lè rí owó torí òun ní ń já símẹ́ǹtì tó pọ̀ ń já tírélà wọ́n ti máa rówó díẹ̀ tí mo bá lè búùpù ẹ̀ fún olówó máa já 50 bag fún mi. 50 bag. olówó máa já fún mi. olówó máa já 50 bag fún yín tẹ́ bá rówó díẹ̀ ṣé bí 100,000 wá ni. yóò ṣiṣẹ́ ń bẹ̀. yóò ṣiṣẹ́ ń bẹ̀ ẹ ṣọ́ àwọn èèyàn ní ká fún yín. ẹ ṣé mo dúpẹ́ Olúwa ràn yín lọ́wọ́. àmín. níbi tí ẹ ti mú owó tẹ̀ fún ibẹ̀ ò ní bàjẹ́. àmín. ẹ̀mí gígùn àtàlàfíà Ọlọ́run yóò fi dá ẹ lára. ẹ ò ní dàgbà ya o. àmín. ẹ sì ní sunkún. àmín. bàbá mi mo wá dúpẹ́ lọ́wọ́ yín. Jésù ṣeun Jésù ṣeun. oore tẹ́ ń ṣe fún wa oore tí bàbá ń ṣe fún wa mi ti ìrírú ẹ̀ rí o ìjọ mo ti lọ mo sì ti bẹ̀rẹ̀ ṣe láti mo ti bẹ̀rẹ̀ chọ́ọ̀chì ṣe ń gbọ́ mi báyìí láti 1947 ni n ti gba wọn ti fún mi ní kankan tó báyìí rí mo lọ chọ́ọ̀chì. n tẹ́ẹ̀dì kan ràn mí lọ́wọ́ kan fún mi lówó ṣe ni wọ́n tó ń sọ fún mi pé ká dáwó ìdá mẹ́wàá ká dáwó ọrẹ mo wá sórí. ẹ lẹ lọ sí chọ́ọ̀chì kan lọ ara mi ò yá ń bẹ. ara yín ò yá ń bẹ kí ló ṣe yín bẹ. operation tí mo gbé dé yìí. operation ẹ a ní àbí kí ló bẹ. a ní àyẹn tí mo gbé dé bí. ara yín ò yẹ lọ fẹ́ sọ operation. ẹ wá lọ bá wọn fún ìrànlọ́wọ́. fún ìrànlọ́wọ́ pásítọ̀ kan ṣoṣo ló fún mi ní 5,000 gbà náà owó sì bá mi dá owó tẹ̀sí bá mi dá ńgbà náà gan ó tó ju 5,000 lọ. ìdí inú tí mo ní. bí 70,000 kan ní ẹ̀. bí 70,000 ìgbà náà ni mo wá sọ pé èmi ò lọ bò mí mọ́ ibi tí màá gbé mo dé lágbára Ọlọ́run okùn ẹ̀mí yín ayé ò ní rí àwa dàgbà darúgbó ẹ tún dàgbà tí wà lọ nínú iṣẹ́ ìrànṣẹ́ ẹ máa lo kíni o bàbá rẹ̀ dá yàn kan tàbí inú obìnrin tàbá fọ̀bẹ gbé jáde inú yẹ yálà nínú iṣẹ́ ìrànṣẹ́ tàbí láyìíká láyìídá bó jẹ́ aláàfáà àbújá aláwo ni tó bá ní pé òun ó gbégbèsè lórí yín bàbá mi lórúkọ Jésù máa pírẹ́ ó lè máa ṣẹ̀dá ilé-ká orúkọ ṣẹ̀dá yín ò ní gbàgbọ́ bí máa bá wa lé yín tí wọn ò rí mú wọn ò ní fàbọ̀ sórí aya yín tí wọ́n bá lé yín tí wọn ò rí mú wọn ò ní fàbọ̀ sórí ọmọ yín bẹ́ẹ̀ ni ó rí ẹ wà láfíà ẹ ṣe àdúgbò ẹ ṣeun. ó yá ta ló kàn ẹ sọ tó ṣe yín gangan pápápá ó yá. accident ló ṣẹlẹ̀ sí mi. accident ló ṣẹlẹ̀ sí yín. bẹ́ẹ̀ sà. báwo ló ṣe jẹ́. mo lọ fẹ́ lọ gba mọ́tò mi lọ́wọ́ ẹni tí mo gbọ́kọ̀ fún ni. ẹ gbọ́kọ̀ fún yẹn ẹ̀yin lẹ ní mọ́tò yẹn. mọ́tò lára ibi tí mo wá dúró sí tí mo ti fẹ́ gba mọ́tò lọ́wọ́ ẹ̀ tírélà tí wàá yàbá wa. tírélà wàá yàbá yín wo bí ò ní sìrìn. àmín Jésù. ò ní sìrìn. bàbá yìí wọ́n fẹ́ lọ gba mọ́tò wọn. Ọlọ́run máa fi iṣẹ́ rẹ̀ ṣọ́ wa. a lè gbọ́n a mọ̀ rìn a dẹ̀ tún mọ̀ rìn a mọ̀ rìn wọ́n fẹ́ lọ gba mọ́tò ibi tán dúró sí kílẹ̀ ló ṣe ẹ má sunkún ẹ má sunkún ẹ má sunkún ẹ má sunkún yáyá kílẹ̀ ló ṣẹlẹ̀ níbi tá ẹ ti dúró. mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé gbogbo àwọn nǹkan tó ṣẹlẹ̀ síbẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ló kú. náà kú. èmi mo rí ọ̀fẹ́ gbà. ẹ̀yin lórí ọ̀fẹ́ gbà lẹ́fi di bẹ́ẹ̀ ṣe wáyé. mo wà láàyè tó fi jí mo ṣe wáyé. bọ̀tí owó ti lọ mọ́tò kan mo ti ta mọ́tò náà ti lọ sí. bọ̀tí mo dúpẹ́ lọ́wọ́ ìyàwó tó lọ fún mi. ó ń dà. ó dúró ó ti lọ lé lọ wá nǹkan tí màá. kálódé wọn bí ní ìgbàdá. tẹ̀lé fi ń sọ pé dúpẹ́ lọ́wọ́ ìyàwó tó lọ fún yín yìí. ó dúró tì mí. kódà ọjà tó ń ta àwọn tó ní ó lọ sí. bọ̀tí gbogbo ìgbà yẹn kò dẹ̀ fi mí sílẹ̀ o. mo wá dúpẹ́ lọ́wọ́ ẹ̀ pé ó dúró tì mí. lóòótọ́ iṣẹ́ mọ́tò mò ń ṣe mi ní bísíǹsì kan tí mò ń ṣe pàtó torí interstate mò ń wà. nígbà tó dẹ̀ ti dúró tì mí mo dẹ̀ ti rí pé tí máa rí orin ọ̀fẹ́ gbà tí máa ra kìnní tó wà lẹ́sẹ̀ mi tí máa ti rí bá pé máa rí bísíǹsì tí mò ń ṣe pé mo promise ẹ̀ pé màá tọ́jú ẹ̀ tó kó dúró tì mí but mo ti rí pé ó sì kù díẹ̀ but mo dẹ̀ ń gbàdúrà Ọlọ́run pé kí n rí àánú gbà lọ́wọ́ Ọlọ́run but mo wá dúpẹ́ lórí kan tó ń ṣe fún mi but nísìn mo ti rò wípé
tán ṣe fún mi mo rí oore ọ̀fẹ́ gbà náà ni torí tí mo rí oore ọ̀fẹ́ gbà mi ní kẹ́lú àwọn ìyá owó tán fẹ́ fún mi kọ́ mú síwájú díẹ̀. tí máa ní màá fi ṣe bísínẹ́sì kan mo parọ́ ni o tí máa ní màá fi ṣe bísínẹ́sì ara mi mo parọ́ ni kí ló dé mi gbọ́dọ̀ parọ́ ilé Ọlọ́run mo wà tí n bá parọ́ kẹlẹ́dàá rẹ̀ sí ọlọ́mọ àjẹmẹ́yà ìyàwó mi máa kó fún. ìyàwó yín lè máa kó fún. wọ́n fi ṣe bísíǹsì torí ọjà ló ń tà kò dẹ̀ sí kankan ní ọwọ́ ẹ̀ mọ̀ tó dẹ̀ ti dúró tì mí bí ká mú gàrí ká ṣe everything wọ́n lè jò dúró tì mí torí mo fẹ́ kówé fún pé kó papọ̀ kó lọ fi ṣiṣẹ́ tó ń ṣe àwọn ráìsì. ẹ máa wo iná ìfẹ́ tó ń jò láàrin ọkọ àti ìyàwó pẹ̀lú tó mọ́ bọ̀ pẹ̀lú tó ṣẹlẹ̀ sí wọn wọ́n níyàwó àwọn dúró ti àwọn wọ́n ní táwọn ṣe ni pé àwọn máa kówó ìfúnyàwó àwọn kó fi máa ṣiṣẹ́ bí àwọn ṣe wà yìí àwọn òkùnkùn lè tí ìrìṣẹ́ ẹ̀kan ṣe pé ó pé àwọn káwọn kó fúnyàwó àwọn iṣẹ́ wo nìyàwó yín ṣe. wọ́n ta bí àwọn ráìsì ẹ̀wà gàrí. ráìsì ẹ̀wà gàrí epo. ló ta. ìyàwó yín ò tí ì dé. kò tí ì dé ó lọ wá àwọn oúnjẹ tí màá jẹ nítorí àtàlẹ́ mo ti wà mí. kílẹ̀ nílò lọ́tọ̀wọ́ àwọn èèyàn. àmọ́ nídìí ìrànlọ́wọ́ ni lọ́wọ́ àwọn èèyàn kí tó máa ṣàánú fún mi tí n bá lè ra nǹkan tó wà lẹ́sẹ̀ mi tó jẹ́ pé. kí lẹ fẹ́ rà sẹ́sẹ́ yín. artificial ni. artificial leg. wọ́n ní kí n lọ rà. ok ẹ máa ra artificial leg. bẹ́ẹ̀ sà. ok. wọ́n dẹ̀ ní ti bá ra tán. èló la artificial leg. 1.5 náà kù. 1.5 million. ní artificial leg. ẹni tí yóò fi sẹ́sẹ́ yẹn. ní original. original. tí má lè fi ojú. èyí tí èso original ńkọ́. àwọn lélẹ̀ tó ń sọ original màá ń bí o ní 70,000. ó ń 70,000. bí àwọn bíi 80,000 80. tí èso original. tí èso original. bó lòun ṣe wá rí báwọn. wọ́n lè bọ̀ tẹ́lẹ̀ tó bá jẹ́ original wọ́n ní 1.5. 1.5. ẹgbẹ́ ẹ dákun ṣé kìíní ohun tó 1.5 ní artificial leg ìyẹn ti pọ̀ ju ìyẹn ti wọ́n ju Olódùmarè mọ́mọ́ jàrí wàhálà o ṣàánú fún wa o eléyìí lágbára o ó dà ṣáàtì ìjà ṣe báyìí ná sọdọ èmi mo yàn wọ́n mọ́ àwọn tí wọ́n fẹ́ gbowó lè ní pé wọ́n ti wà ń bí tipẹ́ wọ́n ń béèrè fún ìrànlọ́wọ́ pé káàtì ẹ̀kọ́kọ́ gba ilé iná ibi ó bá dé lóde Ọlọ́run máa rán àwọn èèyàn sí yín èrò pọ̀ tó ń wò yín tó ń wò wá káàkiri àgbáyé Ọlọ́run aláàánú ni olórí ọ̀fẹ́ ni ó lè rán èèyàn bí ọkàn rẹ̀ sí pé ẹ bá ń fèsì bàbá yìí kọ́ńtà nìkan ṣe kọ́ fún yín ẹ gbà 100,000 rí ní tó bá ká ẹ fi ṣe ẹ má gbàgbé àwọn kan náà ṣiṣẹ́ kan tó rélé ni o ẹ dúpẹ́ lọ́wọ́ wọn. mo dúpẹ́ lọ́wọ́ àwọn tó ṣe lé agbára Ọlọ́run ibi tán ti mú wíì náà àgbà náà ò ní wọ bẹ̀rẹ̀. àmín. agbára Ọlọ́run wọn ní ọwọ́ òun ní kọ̀sẹ̀lẹ̀. àmín. agbára Ọlọ́run wọn ní forú ilé gbà ọ́. àmín. agbára Ọlọ́run gbogbo iṣẹ́ tó máa dáwọ́lé yóò mọ̀ lọ síwájú. àmín. agbára Ọlọ́run àwọn pásítọ̀ wa náà tán sorú ilé náà fún wa náà ó gbàdúrà fún wọn lágbára wọn ní fọmọ ṣiṣẹ́ rẹ̀. àmín Jésù. wọn ní fàyà ṣiṣẹ́ rẹ̀. àmín Jésù. àwọn fúnra wọn ní fẹ́ mi di o mo dúpẹ́ o ẹ ṣé o. ó yàtọ̀ lọ́kàn bọ̀dá ẹ pẹ̀lẹ́ kí ló ṣe yín lọ́rùn báyìí èmi mo ní kán mọ́ bọ̀dá yìí mọ́ má gbé wọn jù kàn gbé wọn kó dé padà kí ló ṣe yín ó yá. ọrùn yẹn bẹ̀rẹ̀ sí ní wú ó kàn wá báyìí ẹ̀kan sí very good ọrùn wọn kàn wú ògo ni fọlọ́n lókè ọ̀run Ọlọ́run tó ní ẹ̀yà ara tó ní ọkàn tó ní ẹ̀mí yóò dá àgọ́ wọn padà iná ní kẹsì yẹn kan wọ́n ní wọ́n lẹ́ lóògùn lẹ́ẹ̀mẹrin àbí wọ́n lè máa lo oògùn lẹ́ẹ̀mẹrin wọ́n dẹ̀ ní oògùn yẹn wọ́n náà máa lo oògùn yẹn lẹ́ẹ̀mẹrin ọjọ́ kan is 44,000 ọjọ́ kan mẹ́rin yẹn jẹ́ 176,000 naira wọ́n náà máa lo oògùn yẹn lẹ́ẹ̀mẹrin ọjọ́ kan dẹ̀ jẹ́ 40 kí lórúkọ oògùn yẹn wọ́n kọ́ ni ẹ̀yin òun dà múwèé dání ẹ sáré múwèé wá ta ló kàn bàbá yìí ló kàn ẹ pẹ̀lẹ́ àwọn ló kàn yín fún òní àwọn ló fi kó 26 to the glory of agbé bàbá yìí náà ní ọjọ́ ní Friday àwọn ni wọ́n sọ pé táwọn bá iṣẹ́ pé tó bá tiẹ̀ tó yẹ kan nípa orí ọ̀fẹ́ Ọlọ́run in tí a sì gádà lónìí rèé with this 100,000 kí lẹ́ẹ̀ fi ṣe 100 ẹgbẹ̀rún yìí. máa lọ ra díẹ̀ nínú àwọn tó fẹ́ máa fi ṣiṣẹ́ ni. ẹ lọ ra díẹ̀ ń bẹ̀ ṣé yóò dẹ̀ wá bẹ̀rẹ̀ nǹkan ṣá. tí n bá ti kan àpótí bá ti fi àwọn kìíní chájà síbẹ̀ so àmọ́ pé owó jẹnẹrétọ̀ ló kù. ó dà yín tí màá ṣe rèé yín tèmi náà lè lágbára rèé tí mo dẹ̀ ti ní lọ́kàn pé màá ṣe fún yín láìpẹ́ Ọlọ́run lo èmi náà láti fún yín ní 50,000 naira bẹ́ẹ̀ kì í ṣe báyìí títí Wednesday àbí Thursday màá fún yín ẹ má ti ì ná
kémi náà lè fún yín 50,000 àwọn ajẹ́ 150,000 naira 100,000 rí ẹ̀rí ànúgbà kí lẹ ní sọ pẹ̀lú àwọn tí wọ́n fún yín. ohun tí mo sọ pẹ̀lú ẹ̀yin tí ẹ̀ ń ṣe àánú fún àwa àkàndá àti arúgbó àti opó ni wípé Ọlọ́run kò ní fi sílẹ̀. àmín. Tẹ́ bá ti ń ta yóò mọ dún ni. àmín. Tẹ́ bá ti ń lù yóò mọ dún ni. àmín. bọ̀dá yẹn dà. àmín. fi wélẹ̀ sàmọ̀bọ̀. gbàdúrà fún bàbá wa aláàánú wa second Jésù Kristi. Jésù. second Jésù ni wọ́n ní AgbalaGabriel bàbá Adémọ́lá Musa. ẹ ò ní bá wọn kúkú yà o. ìránṣẹ́ làwọn àmín. ẹ ò ní kúkú yà o. àmín. iṣẹ́ ìránṣẹ́ ẹ̀ ní fọmọṣẹ́. àmín Jésù. ẹ ò ní fàyà ṣe. àmín Jésù. igi yín tó wà nínú igbó yóò pẹ́ nígbó. àmín lórúkọ bọ̀dá dìde ìwélẹ̀ yes ma the second to the last rèé wọ́n fẹ́ máa kówé jáde ìwé tán ní kọ́ṣọ́ rèé bẹ̀rẹ̀ ojú wa ti rí ní tán fẹ́ ṣe kò ní ìdìwé owó táìpì ra ògùn yẹn kù 76,000 bí ó kù 76,000 tábà fún yín 100,000 á kù 76,000 ẹ dìde má wọrí ẹ pẹ̀lẹ́ ṣe gbọ́ sọ̀rí kí ló ṣe yín mo rí tẹ̀ ń bírì ẹ lé mi dáadáa sorry wọ́n lé mi dáadáa ẹnikẹ́ni kan bá ń fún wọn ní 50,000 èmi á fún yín 26,000 100,000 máa fún yín 26,000 àjẹmọ́tò àwọn kù 176 lówó wọn àbí máa fún yín ní 26,000 ọlọ́run ará ẹnìkan sí yín bí tí ó fún yín ní 50,000 naira tó wọ́n yóò fi pé 176,000 ẹ gbà ẹ rí àánú gbà God bless you. Nọ́mbà tẹ máa pè sí sìn ẹ̀yin arúgbó ó yẹ kí wọ́n ṣe o. ẹ kí wọ́n fún mi náà. Yes, ma. Oluwashima. Yes, ma. Yes, ma. Don't look crutches here. Don't look crutches. Yes, sir. Yes, ma. Yes, ma. Okay. Ẹnìkan ló ń fún yín ní 50,000. ẹ ṣé mo dúpẹ́ o. ẹ ṣé mo dúpẹ́ òbí tẹ̀ tí mo náà kò ní tán bẹ́ẹ̀ o. ẹ ṣé mo dúpẹ́ o. màá sẹ́ni náà wọ́n sí í sìn kíní yẹn pọ̀ mẹ́sẹ̀jì yẹn pọ̀ gan ẹ má bínú yes ma ẹ má bínú yes ma àwọn Jésù kí ló ṣẹlẹ̀ yes ma kí ló ṣẹlẹ̀ kí lẹ sọ kí lẹ gbé. arákùnrin l'accident. arákùnrin wo ló l'accident. arákùnrin tó sùn sún mọ́tò yìí tírélà ló gbà. tírélà gbà. ogun orí ẹ̀ kọjá. mi gbọ́. tírélà yẹn gun orí ẹ̀ kọjá abẹ́ tírélà ni wọ́n ti fà jáde. báwo lẹ́yìn ṣe jẹ́ sẹ́ni tó ń sọ̀rọ̀ yẹn. èmi ni ẹ̀gbọ́n. àbí báwo lẹ ṣe jẹ́ sẹ́ni tó sùn lẹ́yìn. èmi ni ẹ̀gbọ́n mọ́mọ́ rẹ̀. ẹ̀yin wo lẹ mọ̀ bàbá yìí àrò Jésù olórin ni wọ́n bọ́ọ̀lù ṣe wà related ẹ má bínú mi ìfẹ́ kí lẹ́yìn kí bọ́ọ̀lù ni ó ṣe ẹ̀yin intent lóyìí báwo ló ṣe jẹ́ ẹ̀yin gangan fúnra yín. abẹ́rẹ́ ni èmi gbà. abẹ́rẹ́ lẹ gbà. abẹ́rẹ́ àjẹsára ni mo gbà tí mo fi rí báyìí. ní èjì wo sà. mo wà ní ọmọ ọjọ́ 10. ẹ wà ní ọmọ ọjọ́ 10 ẹ tí ì pọ́ ọmọ oṣù kan. bẹ́ẹ̀ ni sà. ẹ gbà ní ọmọ ọjọ́ 10. bẹ́ẹ̀ ni sà. lẹ gbà bẹ́rẹ́. bẹ́ẹ̀ ni sà. Kí wọ́n la bẹ́rẹ́ ṣe. ìgbà tá a bẹ́ẹ̀ tán àwa méjì ní Táyé àti Kẹ́hìndé báwo wá sí rántí ẹ̀sẹ̀ rọ nìyẹn. ok Táyé lẹ́yìn. Táyé lèmi. ẹ̀dẹ̀ ní Kẹ́hìndé yín dà. Kẹ́hìndé mi náà ti kú ní ọjọ́ 13. ńgbà tó ń gba abẹ́rẹ́ yẹn tán òun ti kú lọ́jọ́ 13 Ọlọ́run dẹ̀ di ẹ̀mí tẹ̀yìn mú ṣé n tẹ́ wá sọ ni pé abẹ́rẹ́ ló sọ yín dà báyìí. bẹ́ẹ̀ ni abẹ́rẹ́ ni sà. Jésù Olúwa. abẹ́rẹ́ ni sà. Jésù Olúwa Jésù Olúwa Jésù Olúwa Jésù Olúwa abẹ́rẹ́ ló sọ yín dà báyìí. olórin ni wọ́n is a wonderful man ẹ̀yin tẹ́ bá mọ̀ wọ́n Ìbàdàn bíbá Ọlọ́run Táíwò Táíwò òní wọ́n máa ń pè é lórúkọ kan ọlẹ́yìn àrọ Jésù yìí ẹni ọ̀wọ̀ wọ́n máa ń kọrin gan mo tiẹ̀ ń bọ̀ lórí ẹ̀ṣọ́ abẹ́rẹ́ lẹ́gbà tó ṣe yín báyìí. kílẹ̀ pé ó ti lò bí 40 something sókè báyìí. ó tó 40 something years now ẹ̀yin lẹ wa mọ́tò yìí wá ẹ̀yin lẹ wá bó lẹ ṣe drive. ẹsẹ̀ kan mo fi ń wà. ẹsẹ̀ kan lẹ fi máa ń wà. bẹ́ẹ̀ ni sà. ok now automatic ok báwo wà lẹni ṣe jẹ́ sí yín gbójú ẹni tó sùn yẹn. ó jẹ́ ọmọ àbúrò mi. ọmọ àbúrò mi ni. ọmọ àbúrò yín kí ló ṣe báwo ló ṣe jẹ́. August last year ìlú iṣẹ́ ẹran ló ń tà lẹ́kọ̀ọ́. ok ọ̀gá ẹ̀ wá ní pé kó lọ ra ọjà pé òun wà ní Èkó dáadé náà àwọn náà ẹsẹ̀ ń ti ọ̀rẹ́ dé báyìí tírélà dáadé yẹn wà bí wọ́n ṣe ń dé Èkó báyìí
ó kọ̀ dúró lẹ́nu tírélà dádì rẹ̀ gangan wọ́n ti páàkì ibi ẹni tírélà yẹn ti yà wá bá wọn so ó gbá gbogbo wọn pọ̀ ẹ̀yìn fún abẹ́ mọ́tò ni wọ́n ti yọ òun dádì rẹ̀ gan ṣe bó ti kú ni wọ́n kàn gbọ́ tó ń pe dádì mi lábẹ́ ẹnu so ibẹ̀ nìkan yẹn ti so àtìgbà yẹn nìkan yẹn ti ṣẹlẹ̀ ibi tí wọ́n gbé lọ hospital tí wọ́n gbé lọ ìyẹn ti activate ẹsẹ̀ kan nígbà tí wọ́n ní egbò wà mẹ́kọ́ máa jẹrà wọ́n gé ẹsẹ̀ kan wọ́n ti gé ẹsẹ̀ kan. ok wọ́n ti gẹ́sẹ̀ kan mẹ́rin wọ́n ti gẹ́sẹ̀ kan wọ́n ti gẹ́sẹ̀ kan báyìí rọ́bà mi rí yẹn lánàá àwọn ti gẹ́sẹ̀ kan wọ́n ti gẹ́sẹ̀ kan bẹ́ẹ̀ ni sà rọ́bà ló fi ń tọ̀ báyìí kò lè dá sí nǹkan kan ọwọ́ yẹn ò ṣe é gbé mọ́ kò lè dá nǹkan kan ṣe wọ́n nù lóúnjẹ kò lè dá jókòó kò lè dá dìde kò lè dá sí anything ọ̀pá ẹ̀yìn ẹ̀ so wọn ibi tí wọ́n hospital gbé lọ ní wọ́n ti ká lọ wá wọn. yes sir ẹ ṣé sir. God bless you, sir. God bless you, sir. Yes, sir. Yes, sir. Yes, sir. Kí wàá náà ní kàn ṣe. Ibi tí hospital gbé lọ sí náà ní kan lọ wá 2 million wá láti bá tún ẹ̀yìn láti dìde pé kó rìn. Pé kó lè rìn. Hospital tán gbé lọ. Wọ́n ní di 2 million láti jẹ́ kó lè rìn. Ó ti ṣe. Nẹ́tíwọ̀kì ni o. Dádì ẹ̀ rèé. Dádì ẹ̀. Ẹ̀gbọ́n ọkọ yín lọ́kọ àǹtí àbí. Èmi ni ẹ̀gbọ́n ànánà sí mi. Ànánà jẹ́ sí ẹ̀yin ni ẹ̀gbọ́n ìyàwó tiwọn. Ẹ̀gbọ́n ìyàwó tiwọn. So dádì ẹ̀ rèé bàbá kí ló ṣẹlẹ̀ sí bọ̀dá yìí ẹ̀yin ẹ̀ sọ again. Ìgbà tí mo ń bọ̀ láti ọ̀rẹ́ tí mo àwọn dé my two apáàkìlẹ̀ bá ti páàkìlẹ̀ látọ̀rẹ́ tí mo ń bọ̀ mi ò já àwa dọ̀rẹ́ my two bá ti páàkìlẹ̀ báyọ̀ ní àdódẹ́ tí wọ́n pàṣẹ wa kọ́ wá pàṣẹ wa báyìí bí tírẹ̀ yẹn bó ti eléyìí ti sọ̀kalẹ̀ èmi náà wà ní ọkọ̀ bó ti gbà àtẹnìkíní àtẹnìkíní ọ̀sán rí gbogbo wa dànù inú kọ́tà lè mi bọ́ sí ó ti gun tírẹ̀ ti gun òun mọ́lẹ̀ bá a ṣe sáré gbé àgbẹ̀ lọ́sọ̀ síbítù yẹn àṣà sáré káàkiri sáré kó tó padé ibi tí wọ́n ti ní ká mú. Kí wàá náà ní kàn ṣe lọ́sítù lẹ́ẹ̀kan sí i. ẹ̀yin ẹ ti kán lẹ́ẹ̀mejì ẹ ti kán lọ́nà méjì wọ́n wá ní pé àwọn ò ṣe ẹ̀yìn rẹ̀ bẹ́ẹ̀ ni sà bẹ́ẹ̀ ni sà bẹ́ẹ̀ ni sà. wọ́n ní ká lọ wá 2 million naira ìlàfi wà. bẹ́ẹ̀ ó pa àti ìwádìí yẹn o ọmọ Nàìjíríà ọjọ́ wọn sànù wọ kò lè ṣe ẹ̀yàn kan kò lè gbapá kò lè gbẹ́sẹ̀ àwọn àánú ló ń jẹ ni àwọn náà bá kú bẹ̀rẹ̀ ọmọ Nàìjíríà sànù wọ. Yes, sir. Thank you, sir. So wọ́n ní wọ́n tó ẹ̀yìn rẹ̀ wọ́n wá sí ẹ̀yìn rẹ̀. Ojú ọmọ yẹn. Kọ́ ẹ fún mi ò rí pátá. Wọ́n ṣí bẹ́ẹ̀ yẹn lẹ̀ tó máa fẹ́ tì. Kán ṣàánú mi ò kán ràn mí lọ́wọ́ rẹ̀. Mi lè gbápá mi lè gbẹ́sẹ̀. Ọ̀rọ̀ tí mò ń sọ gan mi ò sọ̀rọ̀ délẹ̀ dáadáa. Ìtókè mo lè sọ̀rọ̀ délẹ̀ dáadáa. Torí ẹni ẹ ṣàánú mi ò ẹgbẹ́ ràn mí lọ́wọ́ o. Kò lè sọ̀rọ̀ láwùjọ bẹ́ẹ̀ lọ. Kò lè sọ̀rọ̀ láwùjọ bẹ́ẹ̀ lọ. Kò ní abájọ́ ìgbà láti sọ̀rọ̀ jù. Ṣó ń jẹun ṣá? Oúnjẹ wọ́n nù ló ń jẹ lórí. Wọ́n nù ló ń jẹ mi tó sì yá. Báwo ló ṣe yín yàgbẹ́? Èmi náà mọ̀ ń kó bẹ̀rẹ̀. Iná lè ń kó gbẹ́. Ọjọ́ tẹ wá táwa ṣọ́ọ̀ṣì gan tẹ́ níbẹ̀ yẹn tẹ́ tọ́ pé ta ló lè tọ́jú arúgbó. Mo rò pé tí bá ní kí n nà òkè kò sẹ́ni tó tọ́jú mi ò ti náwó ń jẹ́. Kí lẹ wá fẹ́ lórí ẹ̀ báyìí bàbá? Ìrànlọ́wọ́ ọmọ Nàìjíríà la fẹ́ lórí rẹ̀. Ìrànlọ́wọ́ ọmọ Nàìjíríà ni kí wọ́n ṣàánú mi wọ́n ṣàánú mi lórí ẹ̀ kó tí ó nù tẹ̀ dìde ó jẹ́ kí n lè padà síbi sẹ́mi tó láti ọ̀dí oṣù kẹwàá wà á tún tọ́ lọ́lọ́ ó ní mo ti kó mọ́. Ẹ ráyè ṣiṣẹ́ ẹ ráyè lọ bí iṣẹ́. Ògbón tí wọ́n ní pátá ògbón tí yàrá ti káàtì mo ní mo ti tà ilẹ̀ tí mo ní mo ti tà ǹdẹ́yìn fi jọ́kùnrin kò sí mọ́. Ó lágbára ó ní agbára o. Gbé ọmọ hello. Ṣé nẹ́tọ̀ọ̀kù padà? Hello. Ẹ káàsán. Yes ma. Kí lẹ fẹ́? Padà. Gbọ́ wáyé. Inú convention la wà. A ti bẹ̀rẹ̀ convention láàárọ̀ yìí. Ẹ bá wo ọ̀kan yẹn, wọ́n ti
wọ́n ti àti ṣe ọ̀pọ̀lọpọ̀ nǹkan àwọn èèyàn náà jókòó yìí àwọn èèyàn náà jókòó lọ yìí a ti wà ní convention ready làwa ní ká fáwọn arúgbó ìlówó làwọn nǹkan yẹn ń dìde lẹ́yọ kọ̀ọ̀kan well ọlọ́run máa ń rán àwọn èèyàn sí èèyàn no matter bí pressure yẹn ṣe lè pọ̀ tó ọlọ́run máa ń gbé ẹnìkan dìde fún ẹnìkan torí kẹ́nìkan lè rí ẹnìkan láti fi ojú ẹnìkan hàn fún ọ̀pọ̀lọpọ̀ nǹkan tó wà nílẹ̀ yìí ẹni tó bá wo tiẹ̀ tí ọlọ́run bá rán ẹni yẹn sí ẹni tó wò pé àná eléyìí ó ti ṣẹlẹ̀ rí agbémà nǹkan máa yẹn tẹ bá rántí máa tó kẹ́sẹ̀ sókè tí tọ́kínà fẹ́ ṣe fún náà máa tó kẹ́sẹ̀ sókè wọ́n fẹ́ sọ́jú fún máa yẹn nílò 1.5 million nígbà yẹn owó tá a dá fún máa yẹn was 300,000 mọ̀mọ́ kan ló pè nígbà tó di àárọ̀ ọjọ́ kejì ó ní dádì èló ni ọkùnrin yẹn ń wá mo ní 1.5 èyí lẹ ti rí mo ní 300,000 ó ní sà máa fún ní 1 million mo ní kílẹ̀ sọ ó dàbí eré wọ́n ní kí n send account gbíì wọ́n dẹ̀ send 1 million kò tún pẹ́ wọ́n kàn tún pé padà ní wọ́n ní ṣé yòókù tiẹ̀ ti pé mo ní kò tí ì pé mo ló di 1.3 wọ́n lè lè fi pé wọ́n ní 200,000 wọ́n láwọn fún 300 pé kó fi 200 kún 1.3 kó jẹ́ 1.5 pé 100 orí ẹ̀ kó fi yẹn wọ mọ́tò ibẹ̀ ni mo ti bẹ̀rù ọlọ́run pé àfẹnitọ́lọ́run fẹ́ ṣe lóore àfẹnitọ́lọ́run fẹ́ ṣàánú fún kò nílò pé bóyá wọ́n ti dé kan wá lánàá wọ́n ti dé ọlọ́run kan lè rán ẹnìkan tó special pé eléyìí wọ́n á ṣe nǹkan báyìí fún ẹ rí àánú gbà we brought them out kí olóore wọn lè rí wọn kí aláàánú wọn lè rí wọn àwọn àìsàn tó ń ṣe ọ̀pọ̀lọpọ̀ ẹsẹ̀ mọ́tò gbani tírélà gbóni kò ní mẹ́mí wọn lọ lórúkọ Jésù I believe that everything is possible with God all things are possible tí bọ̀dá yẹn kọ́ mi lọ́gbọ́n gan a ti ṣe láìfù tán gbogbo tí bọ̀dá yẹn rí was 300,000 èmi mo tún fi 20,000 kó tó fi pé 300,000 gbà yẹn bó lè ṣe wá pé 300,000 ẹnìkan kan pè ní ó yà mí lẹ́nu mọ́mí yẹn pè láti Amẹ́ríkà dáàdì èló lówó tí wọ́n ń wá mo ní 1.5 ní èlò náà ti rí mo ní 300,000 ó ní mo fún 1 million gbá mo dẹ̀ rà láti kò pé 1 million wà wọ́n kàn tún pè mí ní pé dáàdì ṣówó yẹn ti pé mo ní kéèpé wọ́n ní 1.3 tá a dá ẹ̀yin tẹ́ fún 1 million ó dé 1.3 wọ́n kàn tún fi 300,000 kún ni káyọ 200 kó jẹ́ 1.5 100,000 tó kù wọ́n ní kẹ́ni ẹ fi wọ mọ́tò mo bẹ̀rù Ọlọ́run o a rí àánú gbà mẹ́wàá ń ṣẹlẹ̀ o kó kálukú kó máa dúpẹ́ tiẹ̀ ẹ ṣé o tí àwọn arúgbó wa tí ẹ tọ́jú lẹ́ni ẹ ṣé o ẹ̀yin tẹ́ bá rán wa sí ẹni tó bọ́ sí mọ́tò yẹn then ẹ̀gbọ́n wa yìí náà evangelist Táíwò Òní àrọ̀ Jésù olórin ni wọ́n ẹ̀yin tí ẹ bá fẹ́ rí wọn fẹ́ pè wọ́n ń kọrin Ọlọ́run lò wọ́n gan is a mighty singer hello ẹ kalẹ́ ma yes ma ẹ ká sàn kúrò lẹ́ yes ma yes ma ẹ ṣé mọ́mì yes ma God bless you ma ẹ ṣé mọ́mì God bless you ma we appreciate you amen ma ẹ ṣé mọ́mì thank you mọ́mì we love you ma yes ma yes ma hello yes ma yes ma yes ma ẹ kúrò lẹ́ mọ́mì yes ma. mo send message sí pastor mo ní pé mo fẹ́ kọ́ wá já 20 bags of pure water at least wọ́n lè. mi ì rí màámi ẹ má bínú mi ì rí mẹ́sẹ̀gì pọ̀ ń bí mo fọlọ́ ń bẹ̀ yín ìyàwó ẹ má bínú ẹ dá. bẹ́ẹ̀ ṣe ń sọ̀rọ̀ ẹ bá ti drop call màá sáré test address kí n tó gbàgbé màá sáré test address nísinsìnyí ẹ jọ̀ọ́ ẹ má bínú mà ẹ ṣé mọ́mì we love you ma ẹ ṣé mọ́mì thank you ma ẹ ra ma yes ma yes ma ṣe ń gbẹ́lẹ̀ kẹta yìí nọ́mbà wọlé pé so Ọlọ́run ń lò wọ́n gan olórin àgbáyé ni wọ́n is a mighty singer Ọlọ́run ń lò wọ́n gan Ọlọ́run dẹ̀ lè ṣàìmọ́ lò wọ́n so ẹ̀yin tí a fẹ́ gba nọ́mbà wọn ìbá mi ta then mo fẹ́ ìrànlọ́wọ́ fún wọn mo ń plan àwọn ọmọ èmi ń plan pé kó dọjọ́ kan káríra kí n gbé wọn because wọ́n ní faradà wọn wọnú ayé lọ gospel singer ni wọ́n kọjá iye wọ́n dúró de àkókò Ọlọ́run dẹ̀ ń gbé wọn ga evangelist Táíwò Òní aka àrọ̀ Jésù aka ẹni ọ̀wọ̀ bẹ́ẹ̀ bá pè wọ́n sí orin church wedding in fact
ẹ gbàdúrà Ọlọ́run láyé wọn gan ẹ dẹ̀ bá mi ràn wọ́n lọ́wọ́ ọ̀rẹ́ pọ́n kan àwọn náà wọ́n ti kọ́lé but wọ́n ń kàn lọ́wọ́ wọ́n ti kan apá kan wọn ìka apá kan so bóyá àtẹ̀ lọ visit wọn lọ́jọ́ kan àmọ́ lọ visit wọn so that àlèrí tó ń gbé is a wonderful man wọ́n tọrọ o Ọlọ́run ń ṣe fún wọn wọ́n nítẹ̀ lọ́rùn wọ́n dẹ̀ gba Ọlọ́run gbọ́ so I love him so ó máa dára fún wa ẹni tí Ọlọ́run bá rán sí ẹnìkan láàrin àwọn tá a gbé yìí mo gbàdúrà irú àwọn èèyàn bẹ́ẹ̀ wọ́n á tún rà àánú gbà ẹ̀yin tí ẹ ran àwọn arúgbó wa lọ́wọ́ ní ọ̀sẹ̀ tó lọ yà ṣe fún ọ lówó lẹ́ni ni o ẹ rí àánú gbà ẹ rí ìrànlọ́wọ́ Ọlọ́run lágbára Ọlọ́run a tún máa mú arúgbó 20 mi wá àbí 26 mi wá ní Thursday or Friday kò ní súyìn kò ní rẹ̀yìn ibi tí a ti ń rí ìrànlọ́wọ́ ibẹ̀ ò ní dí àánú yóò jáde wá fún yín ẹ ó dẹ̀ rí oore ọ̀fẹ́ Ọlọ́run bẹ́ẹ̀ ni yóò rí Jésù Olúwa wa once again we love you ẹ ṣé gbogbo yẹn ṣe lánàá tí ẹ dìde fún ìjọ Ọlọ́run kílẹ̀ tó mọ́ owó dẹ̀ tí wọ́n bí 3 million tẹ̀ní kaná fún convention ìgbà táwo òṣìṣẹ́ torí ṣe ń lọ gan everyday we want to appreciate you thank you so much gbogbo ẹ̀yin foundation supporters ojú òní tì yín ọ̀tá òní rí yín mú we love you iṣẹ́ tẹ̀ ń ṣe yìí ó ń bà mí lẹ́rù èmi gan rò pé Ọlọ́run ìwọ náà ló dé wà lójú iṣẹ́ làwọn èèyàn ń ṣiṣẹ́ báyìí náà ń support ministries support foundation support everything báyìí wẹ́ tọ́lọ́run bá ti wà lójú iṣẹ́ Ọlọ́run máa jẹ́ ẹ ra ànúgbà o ẹ rí ìrànlọ́wọ́ ẹ jẹ́ èèyàn láyé gbogbo ilẹ̀kùn táyìn náà ń kàn yóò ṣí lórúkọ Jésù ilẹ̀kùn tí ẹ̀ ń kàn yóò ṣí in the name of Jesus bẹ́ẹ̀ ni yóò rí Jésù Olúwa God bless you we love you ẹ ṣé o nọ́mbà tẹ́ ó pè mí sí ní 07054900751 07054900751 another number is a counterfeit number mi fake ni o àlòjù yẹn lọ account number wa dẹ̀ ní 01991315544 01991315544 don't be scammed ẹ má jẹ́ kán scam yín mi ì lè direct yẹn lọ sí fanage home mi ì private chat yẹn chat orí fóònù mi gan ó ti wọ 3000 báyìí mi ì tí ì dáhùn gbogbo ẹ̀ tán níbo mo ti wá ráyè lọ́mọ I don't reply comment mélòó mo fẹ́ kà mélòó mo fẹ́ ṣe kò mẹ́ so tẹ̀bára àwọn tó ń reply yín pé inbox me chat me up I want to pray for you child of God kìíní kan èmi kọ́ don't be scam gbogbo péèjì tí wọ́n lọ sí èmi kọ́ mo ní o péèjì kan tá à ń lò rè o gbogbo péèjì yòókù ẹ̀ máa report ẹ̀ péèjì wa ti wọ 575,000 followers 570 ṣé tó bá ti wọ 570 gan báyìí 575,000 ní so any page tẹ́ bá ti rí tí èṣe 575,000 mọ́ jẹ́ sọ̀rọ̀ sọ́wọ́ kì í ṣàwálà ní o 576,000 ó tó 70 báyìí ṣe ẹ̀rí 576,000 followers nàbẹ̀ so kì í ṣe láti boast kì í ṣe láti gbéraga lákàn ti sọ fún yín pé àwọn yòókù àwọ́kọ́lá ní o péèjì mi wá ń gbòòrò ó ti wọ 40,000 èmi kọ́ àwọn scam ní o Ọlọ́run ló mọ bí péèjì wọn ṣe ń grow àní mo dẹ̀ rí kan ó ní 40,000 followers àwọn èèyàn máa ń bínú gan o ó dẹ̀ lọ ṣe péèjì lórúkọ mi ó dẹ̀ ti ní 40,000 followers a dẹ̀ ń report wọn Facebook ò ṣe nǹkan nípa ẹ̀ we keep reporting them tẹ́ bá ti rí ẹ máa report wọn ẹ̀yin náà ẹ dẹ̀ wà very careful don't go and sow any seed anywhere ẹ wá sórí péèjì wa ẹ ti màkà nọ́mbà wa 01991315544 GT Bank Gabriel Adébáyọ̀ Musan nọ́mbà tẹ́ kó wá sí ní 07054900751 God bless you ká tó lè go live fún convention ó máa tó ọ̀la à ń correct yẹn kan ní àwọn media tí wọ́n lọ́wọ́ adẹ̀ ń arrange àwọn tent lọ́wọ́ so à ń ṣọ̀pọ̀lọpọ̀ nǹkan thank you so much we love you ẹ rí àná ẹ̀yin tẹ́ ń bọ̀ wá sí convention ẹ wá gbogbo ọ̀nà dé Ìwó road Ìbàdàn tẹ́ bá ti dé Ìwó road ẹ̀rọ mọ́tò tó ń lọ sí Ẹgbẹ́dá Olúwo ẹ sọ̀kalẹ̀ ní Olúwo ẹ̀yin tẹ́ ń bọ̀ ní convention ó ti bẹ̀rẹ̀ látòní ó di Sunday kó tó parí ẹ wá gbogbo ọ̀nà yín dé Ìbàdàn Ìwó road